tó ti bẹ́ẹ̀ tí ń bú wọn tó ẹ wo Lailatul Qadri bàbá náà ẹ sọ ṣé Lailatul Qadri yín tó bẹ́ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń bú wọn tó sí iná bàbá yìí tún ṣàdúrà fún yín ni níbi tí bàbá tó ní làákàyè jù yín lọ sí ẹ wá ṣèyẹn mọ́ gbogbo èèyàn lẹ wá mẹ́nubà gbogbo èèyàn lẹ ń bú ẹ̀yin kan náà lẹ ń bú ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ta ní ṣe mí association ẹ̀yin kan náà wo oríṣiríṣi kò sẹ́ni tẹ́ ẹ̀ tí ì tẹnu àbùkù bá níbi tẹ́ ẹ náà wà yẹn kò tí ì sẹ́ni ẹ̀ tẹ́ ẹ̀ tẹnu àbùkù bá ẹ sọ tẹ̀fsírì tẹ́ ẹ ṣe tó jẹ́ pé tẹ̀fsírì eléyìí o látòkè délẹ̀ o ẹ búyàn ẹ mú jáde ẹ sì ń pera yín náà ní ẹ ń pera yín ní nǹkan ẹ ń pera yín lóní mímọ̀ a ti mọ àwọn onímọ̀ nínú yín tó já sí pé wọ́n máa ṣe wáàsí tínú wa máa dùn nílùú Abẹ́òkúta nígbà tó jẹ́ wẹ́ẹ́ àwọn ọmọ Abẹ́òkúta Ọlọ́run kò ṣàánú wa ni ẹ lè rọ́mọ Ẹ̀gbá kó máa ṣe rọ́dọ̀rọ̀dọ̀ bí irú ti yìí ẹ ti mọ̀ pé ọmọ àlè ló pọ̀ jù nínú yín because odindi wàkílù mùsùlùmí Edo and Delta ìwọ sì gbé báyìí ẹni tó ní péjì fans of Yesu Aludonka kò ṣáàdì sọ pé wò ó rí kí ló wá dé tí ẹ bring it down àmọ́ ẹ̀yin náà ti wá wò ó pé ẹ̀yin náà fẹ́ tàbùkù bá bàbá wàkílù bóyá torí wọn support yín fún ìdíkọ̀ àbí ìdíkejì bàbá wàkílù òṣèlú tẹ́ ẹ lè tàbùkù ẹ o ẹ má jẹ́ á bá ọ̀rọ̀ débi tí ò ní í dá o àwọn ọ̀nà yìí ní ìsìn wọ́n ní ni mo wá fún yín o tá a bá tún rí míì ẹ gbóhùn ara yín ẹ mọ̀ wípé kàbí sọ̀rọ̀ òṣẹ̀ṣẹ̀ ń ṣe o ẹ gbóhùn ara yín o tí wọ́n bá ti fi ẹ̀jẹ̀ ajá ṣe ọṣẹ fún yóò máa gbó bí ajá náà ni òun náà ló ń jẹ́ kí gbogbo yóò máa gbó bí ajá ẹ̀yin kan náà lẹ́ ń bára yín jà ẹ̀ ń bá wọn ẹlòmíì jà kí ló dé ṣé wàásí náà nìyẹn gbogbo èèyàn tẹ́ bá ti rí pé ẹ̀ relevant mọ́ báyìí ó ní kẹ́ ẹ máa tàbùkù bá àwọn inú ilé onílé wọ́n jàsè jẹ́ wọ́n jẹ gbá wọ́n ṣàwò ṣé wàásí nìhun ṣé wàásí nìhun ta ní ṣe ní association ṣé wàásí nìhun kọ́lọ́ kó jọ kó má ṣẹlẹ̀ ṣàánú wa bàbá wàkílù mùsùlùmí Edo and Delta yín kò ní ṣàlàáfíà yín ẹ má bínú nítorí tọ́lọ́hún bàbá ẹ má bínú ẹ má sì jáde fèsì ẹ má fún anybody ní relevance tí ò wúlò torí tẹ bá ń jáde fèsì àwọn náà tún máa jáde ẹ sì mọ̀ wípé ọ̀nà ojú tì onílé gíláàsì lẹ́yìn ẹ má jẹ́ kí ọmọ ànukọ́ kó wá sọ òkòlù gíláàsì yín o bàbá wàkílù mùsùlùmí ẹ fi wọ́n lẹ̀ àwọn ọmọ yìí tó fún wọn ẹ̀yìn ẹgẹ́ ká tún rí mi wọ́n gbé òun ara wọn kódà a sọ bí iṣu ṣe pa bọ́bẹ̀ ṣe kún ẹ máa wò wọ́n àwọn ò ní sọ jù bẹ́ẹ̀ lọ wọ́n ní làwọn fún yín yìí àtẹ̀yìn àtàwọn tí wọ́n ń rán yín iṣẹ́ this is last warning for you tẹ́ ẹ̀ bá wá gbọ́ ẹ wá jẹ́ àtẹ̀sẹ̀bọ ṣòkòtò kan náà bàbá wàkílù mùsùlùmí Edo and Delta ẹ fọkànbalẹ̀ yín kò ní ṣàlàáfíà yín àwọn lórí wọn ò pé torí wọ́n bá pè ní wọ́n mọ pàtàkì èyí tí wọ́n ń pè ní wàkílù àti pé wọn ò dàgbà nù ran wọn àwọn ọmọ tí wọ́n ń kọrú ẹ̀ wọn ò dàgbà nù ran wọn tó bá dàgbà nù ran kì í ṣe kéèyàn darúgbó náà sọ tó bá já sí wípé wọ́n ní ẹni tó ga nínú ran wọn bíi tiyín ni wọn ò ní bẹ́ẹ̀ lọ́run pé kí wọ́n faṣọ ya ara ẹ̀ ya àmọ́ torí pé wọn ò lẹ́ni tó ga nù ran wọn gbogbo aṣọ aláṣọ ni wọ́n ń fà ya bọ́ọ̀ ti kọ́ wọn bíi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ nù sóòkò yẹn ká máa wá rí yẹn ká máa fi bínú bàbá wàkílù nǹkan ò ní ṣàlàáfíà yín gàrí akú ọdún akú yèdù ẹ̀mí wá ṣe púpọ̀ láàyè tó dáa mo kí yín púpọ̀ jàre nǹkan ò ní ṣàlàáfíà yín kò sì ní ṣàlàáfíà gbogbo àwọn ọmọ yín nílùú Ẹ̀gbá náà ọlọ́láhìláhìlálà bàbá wa ìmọ̀ọ́mọ̀ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní jẹ́ ó burú fún yín mo kí ẹ̀yin náà dáadáa mo sì kí bàbá wa mufti diyar bàbá àlùbáríkà bàbá ẹ máa jọba lọ́gùn sí tí ó ṣe yín ẹgbẹ́ àṣìgẹ́ wo ti bólẹ̀ yín kílẹ̀ yín náà wá débi àṣìgẹ́ ìbáwò lẹ́yìn ṣe mọ̀ ó yẹ kọ́ ọlọ́pàá tiẹ̀ ti gbé wọn jàre kan ti béèrè pé ibo náà ti rí àṣìgẹ́ tó ń sọ Ọlọ́run á ṣàánú gbogbo wa Ọlọ́run ní dójú àdúrà tiwa Kábísọ́lá àwọn ò bẹ̀rù anybody o ìwọ ni kò ṣọ́rẹ́ o àkọ́ kílẹ̀ ṣú kílẹ̀ mọ́ ṣọ́rẹ́ salamu alaikum.